kó má kù síbì kan kò sẹ́ni tó pé tán gbogbo tẹ́lẹ̀dùmarè dá lónìí kankan táyọ̀ kò mẹ́ bóyin ti da tó afárá oyin ò ní já afárá oyin mọ́yin o bọ́sàn ti da tó ò ní mu kóró mọ́sàn bàgbàdùmọ́ ti da tó station rẹ̀ lọ́yọ̀ dànù bẹ́ẹ̀rán ti da tó òróòro bẹ̀ ò ní jẹ́ jẹ́mẹ́ràn gbogbo tá a dá lónìí kan táyọ̀ kò níbẹ̀ gbogbo èyí tá a bá fi ṣẹ̀yìn lórí ìrìn àjò Yorùbá Nation ẹ má bínú torí garawo ò ní bínú epo orí ò ní bínú ewé atare ò ní bínú oògùn ajé aláàjì ládélé mọ́tòsì Germany ni wọ́n ti dé láti bí ìjẹta àmọ́ nígbà wọ́n dé agbo tá a tún fẹ́ gbà lọ́wọ́ wọn ní bíi 500 euro làwọn rà wọ́n fún wa Malam Noah Autos ẹ máa bá wa pè wọ́n sórí ẹ̀rọ agbàgbé wọn bọ́bá yà wọ́n náà padà darapọ̀ mẹ́tò tí wọ́n mọ̀ fún wa ní owó àwọn náà wà ń bí tẹ́ ẹ̀ bá sì gbàgbé Malam Noah Autos yìí òun àti Lady K ni wọ́n jọ pẹ́ ní Agodi Àbújá ẹni tí ó ti ní owó onílé ọlọ́nà ni àmọ́ òun náà jìyà abẹ àmọ́ nígbà tí bàbá dé kàkà tí bàbá òfin máa bá wa fìdí gbòdì bàbá sún ni ń fò káàkiri bí ẹyẹ ni tá a bá rí lọ́sẹ̀ yìí ó tún lè lóṣù kan kó tún fò aago tí àwọn náà bùn mí lélẹ̀ yìí àmọ́ mo wá ní kán bùn mí ní bíláàkì kan sí wọ́n láwọn ò fún mi gbogbo ayé ẹ bá mi bẹ̀ wọ́n Noah Autos ọlọ́run ó tún bí ó máa dá sí ni kò ní yẹ̀ ẹ́ lẹ̀ mo kí gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ilé pẹ̀lú mi lára wọn ni òmíyọ̀ ẹ máa bọ̀ jẹ́ kí gbogbo ara ilé ó kí yín àwọn lèjìká tí ò jẹ́ kí aṣọ jábọ́ nítorí ẹ̀ mọ̀ wò wípé àwọn òwò ni wọ́n ń bẹ ń bẹ wọ́n ń bẹ pẹ̀lú mi àwọn lèjìká tí ò jẹ́ kaṣọ mi Mazbi àwọn náà ń bẹ ń bẹ ẹ mọ̀ òun náà ń bẹ ń bẹ ọkùnrin jọ́gọ́lọ́ ẹbí ewé kókò gbogbo wọn pátá ni mo kí Mr. Ibiyemi àwọn náà wà ń bí ẹ mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe é dá ṣe kárìn kápọ̀ yẹni bí wọ́n bá tì ọ́ síwájú pé wọ́n ṣáájú mọ́dìrà rẹ bí pàwọn yòókù ẹrú ni wọ́n o àwọn kan ni wọ́n ń to iná àwọn kan ni wọ́n ṣe Mazbi àti dárúkọ yí ẹ̀yin lẹ̀ dúró sójú kan ọ̀nà ló pọ̀ ní òjò ọkùnrin ọlọ́mú gbogbo wọn pátá ni wọ́n ń bẹ ń bí ọkùnrin jọ́gọ́lọ́ bíi kókò orí pọ̀rọ̀kọ̀tọ̀ bíi ọ̀ká arìnbí ẹni ẹgbẹ́nu ẹ̀gbẹ́ ọ̀dùn akọ lè fi ṣe gbogbo yín pátá la kí a ò lólódì níbì kọ̀ọ̀kan ìkan pawọ́pọ̀ wọn mọ̀ nílá ìrìn ẹ̀rùn wọn pawọ́pọ̀ wọn mà jìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni orí ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ ní ń gún bá a ṣe jọ ń ṣe tí kò síjà sí ìfẹ́ làfi ṣe ìfẹ́ làkọjá òfin ìfẹ́ ni Elédùmarè fi dálé ayé ìfẹ́ ni Elédùmarè fi dóhun gbogbo ìfẹ́ tó ní sí wa lójú ó fi wá jọba lórí ohun gbogbo tó dá ìfẹ́ yìí ló fi dá wa lẹ́nìyàn ọba tó tó bọ ni ṣe rí pólúwọ ọlọ́mọba mi lónìfẹ́ kì í ṣe àdáyébá sílẹ̀ lọ́wọ́ nu Bíbélì rẹ Jòhánù 3:16 Olúwa fẹ́ràn ọmọ aráyé tó bẹ̀ gẹ́ lójú fọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa ìfẹ́ yìí ni Jésù sì ní sọmọ aráyé ọ̀hún títí tó fi rí kó fẹ̀mí ẹ̀ nílẹ̀ tá a bá sì láǹfààní tá a bá wọnú Kùránì ó ní ó gbòòlò wá tán mìíràn ìmọ̀ ká nífẹ̀ẹ́ ẹ̀yà wa ká nífẹ̀ẹ́ èèyàn wa orí ara àgbàgbọ́ ni ìfẹ́ àwọn èèyàn wa àti àwọn ará wa la ní lóṣù wa àwọn bàbá wọn oníṣẹ̀ṣe wọ́n ní ṣé babaláwo ni wọ́n babaláwo ni wọ́n babaláwo tí ń gbọ́ fún ayanrẹ́yẹrẹ àwọn tó padà di babaláwo èjèèjì mo gbè wọn ọ̀gbẹ́ni kankan adéwà fún alára tí ń ṣeré méjì lóòjọ́ rẹ̀kùrẹ̀kù oko agbósá tí wọ́n ń pe ayé gbogbo aláàbò látọ̀ láyé arẹ̀dẹ̀bí lórúkọ tí wọ́n ń pè wọ ilẹ̀ àkúkùnkù lórúkọ tí wọ́n ń pè wọ ọ̀run ọmọdé kò ní morúkọ àgbààgbà mẹ́ta kíkó pálẹ̀ wìrìwì ǹjẹ́ àti morúkọ àgbààgbà mẹ́ta lónìí ikú kò gbọdọ̀ orúkọ àgbà àkọ́kọ́ tá a mọ̀ òun ni agbósá kábà wọn gbó kátọ́ láyé orúkọ àgbà kejì òun là kúkùnkù olúwa mọ̀jà bá wọn púpọ̀ wọ̀wọ́ orúkọ àgbà ìkẹta alárẹ̀dẹ̀bí kámọ́rẹ̀dà ńlá ìbámu gbé láyé sí wẹrẹ adéáfọ̀ Ọ̀rúnmìlà lọ́jọ́ tí baba lọ sílùú àìlára lọ́jọ́ tí baba lọ sílùú àìlẹ́ nìkan Ọ̀rúnmìlà ní bó bá ṣe ní ìṣètò òun ni ẹsẹ̀ kan lè kúkú fi gbọdọ̀ tí fi gbọdọ̀ lọ́wọ́ lódò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn ẹsẹ̀ kan níjà kú fi gbọdọ̀ tí fi gbọdọ̀ lọ́wọ́ lọ́nà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn Ọ̀rúnmìlà ló déwé ọlọ́jà àgbàlú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kágbàlú lọ́wọ́ wọn ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò ó dàbọ̀ Mr. Wisdom Family TV ó dẹ̀ ká dẹ̀ sọ.
mo ti ṣe àdúgbò. wọ́n ti fún obìnrin copyright. wọ́n ti fún mi copyright. òun copyright lórí ìbàdí sí láì. mo ṣe ìdí ẹ̀ ń bá a gan o kí ló dé. àkáǹtì yẹn ń bára gan ọlọ́ọ̀ wọ́n ti fún mi copyright straight. no Facebook mo ṣe. Facebook náà ni náà kò tó ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé ẹ̀yin wà verify ni àbí yẹn wà monetized. mi ò fún mi lówó kankan. ọ̀n bá yín ṣàjọ. wọ́n ti ń bá yín wọ́n fún mi ní copyright. straight rárá ó hangi ni. kò hangi serious mo ti delete ẹ̀. copyright báwo. ọlọ́dẹ kàmílára wọ́n fún mi copyright. àkáǹtì yẹn ti wọná nìyẹn sọ̀rọ̀. àkáǹtì yẹn wọ́n ti mọ káàkiri àgbáyé. so bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn wọ́n rí kódà pé mi náà ń gbé lẹ́gbẹ̀ẹ́ bí òun lọ́ọ́ fi wọ́n dẹ̀ mọ̀ pé legitimate kìíní ìtọ́dọ̀ ti tí. mi ò gbó kankan bẹ̀. ẹ̀yin lè dífẹ́ àfi ọmọ gbogbo bọ̀ wọ́n ti ṣàwùjọ fún yín. Ọlọ́run. bóyá fẹ́ wọn tí